wàhálà tó ṣe látàárọ̀ yóò bàjẹ́ yóò ó dìgbà tí gbogbo ẹ̀ bá di òwú padà kó tó sùn tọ́ba tó wá jí làárọ̀ yóò tó kó mọ́ èyí tó tú lálẹ́ àná yẹn ni yóò tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sọ di tírẹ̀dì padà Kùránì wa kó wa pé wàlá tẹkùn kálẹ̀ tí iná kọ́dọ̀ ti gàsílà ha min ba'di quwwatin ankafa ó ti rí. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكافا. Ọlọ́ni ẹ dákun ẹ má ṣe dà gẹ́gẹ́ bí ìyá olówó ìlú Mẹ́kà ìyá tó jẹ́ pé tó bá ń òwú tán òun tó wu òwú náà ni ó tó fọwọ́ ara ẹ̀ tú padà. Kí láǹfààní àwẹ̀ tó gbà àwẹ̀ ò tí ì tán o ti ń ronú ọmọ wo ló fi panu ọjọ́ ọdún. Àwẹ̀ ò tí ì tán o ti mú ní kọ̀ọ̀kan pé Thursday, Friday, Saturday, Sunday ọ̀kọ̀ọ̀kan ló máa rún wọn. Bàbá ó pa ọtí tì nínú àwẹ̀ nǹkan kan ò sáyé ẹ̀. Ó pa zinati nínú àwẹ̀ nǹkan kan ò dàrú nínú ayé ẹ̀. Jìbìtì ọ̀pá tì nínú àwẹ̀ nǹkan kan ò dàrú nínú ayé ẹ̀. Ramadan wà ń lọ kí ló máa ṣẹ́kù? Síbẹ̀ lu Ọlọ́run ó sì tún ṣẹ́kù nínú ayé ẹ̀. Àti gbàwẹ̀ ayọ́zàká àgbàfọ́ lọ́hùn. Àti gbàwẹ̀ ayọ́zàká àgbàfọ́ lọ́hùn. Ẹ má fọ́tí sínú mọ́ ẹ má ṣe fàṣádù. Ẹ yérele aṣẹ́wó mọ́ ẹ yé ṣe fàṣádù. Àti gbàwẹ̀ ayọ́zàká ẹ gbàfọ́ lọ́hùn. Àti gbàwẹ̀ ayọ́zàká ẹ gbàfọ́ lọ́hùn. Àti gbàwẹ̀ ayọ́zàká àti gbàfọ́ Ọlọ́run. Ẹ má fọtí sínú máa yé sí fàṣádù. Ẹ̀rẹ́lẹ́lẹ́ aṣẹ́wó máa ní. Ẹ̀yẹ́rẹ́lẹ́ olóṣù máa ò ẹ̀yẹ́ sí fàṣádù. Ẹ̀yẹ́rẹ́lẹ́ olóṣù máa ẹ̀yẹ́ sí fàṣádù. Àgbàwẹ̀ ayọ́zàká àgbàfọ́ Ọlọ́run. Kí wá ní wá sí tí mo fẹ́ ká dì mú lọ lé? Ẹni tó bá gbọ́kànlé èèyàn méjì kò ní gata yóò fi parẹ́. Allah. Ẹni tó gbọ́kànlé pé fámìlì òun ni ó gbé òun ga kò lè ga. Tó wò pẹ́gbọ́n mi lówó àbúrò mi lówó ó ti dandan kémi náà ò ga kò lè ga tí èkúrò bẹ̀. Allah. Ẹni kejì lẹni tó rò wípé kò sẹ́ni tó ń ó gbé ga láyé àfẹnitọ́ jẹ́ fámìlì òun náà ò ní dènìyàn kíkà bó bá ga ọ láyé ò ní pẹ́ tán. Allah.